Tọ́pẹ́ àti Najimu jí epo Ẹronpileeni tà ni wọ́n bá dèrò Alagbọn. Bó bá jẹ́ òótọ́ lorin afẹ́ kan tí gbajúgbajà òṣèré ilẹ̀ wa àtijọ́ ni dókítà Orlando Ọ̀wọ̀ kọ pé ohun ojú mi rí lálágbọn bí mo délé máa rò nílé ẹnu ògbàròyìn lálágbọn. A jẹ́ pé àwọn ọ̀rẹ́ méjì kan Tọ́pẹ́ Òjó àti Najimu Haruna tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ lópin ọ̀sẹ̀ tó lọ yìí tí wọ́n sì ti ń gbatẹ́gùn lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka iléeṣẹ́ wọn tó wà lálágbọn níkòyí ìpínlẹ̀ Èkó yóò rẹ́jọ́ rò gidi nìyẹn látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé níṣe ni wọ́n lọ jí epo bẹntiróòlù gbé. Kì í ṣe epo bẹntiróòlù lásán o, oríṣi epo tó dàbí gáàsì kan báyìí táwọn bàálù àti hẹlikọ́pítà máa ń lò láti fò lójú òfurufú ni wọ́n jí tọ́wọ́ fi tẹ̀ wọ́n. Alukoro ẹ̀ka iléeṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún DSP Olúníyì Ògúndèyí ló fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lórí ìkànnì WhatsApp rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù kẹrin yìí. Ó ní ẹnìkan ló kọ̀wé ṣọwọ́ sí ọ̀gá ọlọ́pàá pátápátá ilẹ̀ wa láìpẹ́ yìí pé òun he gbọ́ páwọn ọ̀bàyéjẹ́ kan fẹ́ lọ rẹ́bù táǹkà tó gbé epo bẹntiróòlù àkànṣe ọ̀hún, wọ́n fẹ́ lọ jí epo náà tà. Lójú ẹsẹ̀ làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ́ sígboro tí wọ́n sì ń dọdẹ àwọn atiláwí yìí. Wọ́n ní ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé Tọ́pẹ́ Òjó tí wọ́n lóun ló lórí ikọ̀ àwọn adigunjalè tí wọ́n ń lu jìbìtì burúkú ọ̀hún kó àwọn ẹmẹ̀wà ìsòdí wọn lọ rẹ́bù tirẹ́là gbépo kan tó gbé epo bẹntiróòlù táwọn Ẹronpileeni ń lò ọ̀hún. Inú igbó kan nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti dá táǹkà náà dúró. Wọ́n kì ọ̀pá bọnú epo tó pọ̀n sẹ́yìn, wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe àtàrí epo ọ̀hún sínú táǹkà míì tí wọ́n ti ṣètò ẹ̀ sílẹ̀. Òun ni wọ́n bá darí epo tí iye rẹ̀ tó mílíọ̀nù $56 46 million naira ọ̀hún, wọ́n sì bá tiwọn lọ. Àmọ́ ṣé wọ́n ní bá a ti ń yọ só là ń yọ gbọ́, àti pé ẹni tó bá mọ nǹkan fi pamọ́ gbọ́dọ̀ rántí ẹni tó mọ nǹkan wá dórí òkodoro. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fimú fínlẹ̀ títí tí wọ́n fi rí àwọn amòòkùnṣìkà méjèèjì yìí mú, bó tilẹ̀ jẹ́ pé àwọn yòókù wọn ti na pápá bora. Bákan náà sì ni wọn ò tí ì rí ọkọ̀ tí wọ́n fi gbé epo ọ̀hún àti ibi tí wọ́n tà á sí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún lágbèéga sípò igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá AIG tó sì tún jẹ́ alákòóso iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àpapọ̀ tó wà lálágbọn ọ̀hún, ọ̀gbẹ́ni Frank Mbá ti pàṣẹ pé kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ túbọ̀ túṣu désàlẹ̀ ìkòkò ọ̀rọ̀ yìí kí wọ́n sì wá àwọn afurasí olè tí wọ́n ń bá àwọn méjèèjì tọwọ́ bà yìí ṣiṣẹ́. Lára ẹ̀sùn tó láwọn máa fi kàn wọ́n ni dídarí epo ilépo gba ibòmíì, lílu ọrọ̀ ajé ìlú ní pọ́npọ́, olè jíjà àti mímọ̀ọ́mọ̀ ba dúkìá ọmọlàkejì jẹ́. Ó ní ìwádìí tó lọ́rìn sì ń tẹ̀síwájú lórí àwọn tí wọ́n mú ọ̀hún àti pé inú òun dùn pé wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì ń ran àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ gidi. Ó ní ilé ẹjọ́ ni gbogbo wọn máa balẹ̀ sí láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.